tó pa wá mọ́ di àsìkò yìí ẹgbẹ́ mo máa sọ pé ọgbọ́n wa kọ́ ìmọ̀ wa tó bẹ́ẹ̀ àánú la rí gbà nítorí pé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mu ọ̀pọ̀ ní àjọ wà lánàá tí wọn ò sí nílé mọ́ ní kí bí àwọn ṣe tàbí agbọ́n tàbí ìwà wa dáa ṣùgbọ́n àánú òun náà la rí gbà lónìí àti wà pẹ̀lú jíṣẹ́ ọlọ́run láàyè Prophet Michael Olohumbe olùdásílẹ̀ ìjọ God Life Ministry tó wà ní àdìyànmẹ́wẹ́ àti ní àwọn akíọdé ní ìpínlẹ̀ Èkó ń bí lónìí gẹ́gẹ́ bí ṣe wa ohun tó máa ṣubú aláǹfààní òun náà ni àtúmú wa gẹ́gẹ́ bí wọ́n sọ pé ẹni tó bá ti nígbàgbọ́ nínú wòlíì yóò jèrè wòlíì dandan tí wọ́n náà bá rí wòlíì gẹ́gẹ́ bí wòlíì rẹ wọ́n náà tètè ya gbọ́ ohun tí wòlíì wí kó lè bá jèrè wòlíì ká tó wọnú ẹ bá kí àwọn ẹ̀kẹ́ bá ṣàdúrà fún gbogbo àwọn tó ń wà kárí ayé. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Mo kí gbogbo ẹni tó ń wò mí níbikíbi tẹ́ ti ń wò mí tẹ́ ti ń gbọ́ mi. Ní orúkọ Jésù ni mo pa láṣẹ gbogbo ohunkóhun tó lè máa yọ yín lẹ́nu tí ẹ ò fẹ́ lọ́kàn kẹ́ tó máa wo program yìí kí a tó parí program yìí lórúkọ Jésù ogun yẹn kó di ṣiṣẹ́ Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Lónìí ohun tá a gbé yẹ̀wò náà ni ògo bí olórin kan ní ohun tí ológo bá rí ní tó ju ológo bá rí nítorí ògo ni wọ́n lẹ́yìn tí ò bá ti lógo kò ní lógun gbogbo ẹni tó bá ti lógo ìdàn kó lógun lágbára Ọlọ́run ní tá a gbé yẹ̀wò náà ni ìbéèrè tó fẹ́ béèrè ẹ̀jẹ̀ amú báyìí ògo sí oríṣiríṣi lógo àbí ògo kan ló wà. Ẹ ṣe olóòtú ń tẹ́ béèrè yìí ó jẹ́ nǹkan tó ní agbára gidi tó dẹ̀ pé kí gbogbo ẹnikẹ́ni lágbàáyé kó kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀. Bàbá ògo kan kọ́ ló wà ẹ̀rí náà tán máa ń yin Ọlọ́run wọ́n á ní ó gbé ògo kárí ògo aládé ògo máa wọlẹ̀ láti inú ògo dénú ògo wọnú ògo gbénú ògo ní forúkọ ẹ̀. Náà ògo ju ògo lọ ògo pé oríṣiríṣi nítẹ̀yìn ò lè kà bẹ́ẹ̀ tí máa sọ ògo nípa ògo mẹ́ta péré tí ọ̀pọ̀lọpọ̀ máa bẹ̀rẹ̀ sí kéèsì ara ẹ̀ tá lè mú exactly irú ògo tó go tiẹ̀ jẹ́. Lónìí ọ̀rọ̀ tó dá tó máa wúlò fún gbogbo yín lọ́lọ́run gbé wá mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù bó ti ń gbọ́ ó máa rí ìtúsílẹ̀. Ṣé rí ògo kan pè ní ògo ìdílé. Bàbá ògo ìdílé irú àwọn ògo bẹ́ẹ̀ la máa ń rí ọba ògo ìdílé ni. Irú ògo bẹ́ẹ̀ la máa ń rí baálé ògo ìdílé ni. Irú ògo bẹ́ẹ̀ la máa ń rí olórí ẹbí ògo ìdílé ni. Irú ògo bẹ́ẹ̀ la máa ń rí olú ọmọ ẹ̀rí ògo ìdílé ni. Irú àwọn ògo yìí ògo míì ó jẹ́ ògo àgbáyé. Ṣé ti mọ̀ pé ògo ìdílé ọ̀tọ̀ ògo àgbáyé ọ̀tọ̀. Irú ògo àgbáyé yìí irú ẹ̀ la máa ń rí olórí ẹlẹ́sìn. Olórí ẹlẹ́sìn tí mo sọ ó pé oríṣiríṣi. Olùṣọ́ àgùntàn òun làwọn tó jẹ́ pé bóyá wọ́n jẹ́ ẹ̀ka. Olórí ẹlẹ́sìn bíi olùdásílẹ̀ ẹni tí Ọlọ́run rán láti ọ̀run wá sáyé kó wá dá ẹ̀sìn sílẹ̀ àbí kó wá ṣe olórí ẹ̀sìn tí ẹ̀ka ṣẹ̀ṣẹ̀ máa ya láti ara ẹ̀. Irú àyẹn ògo àgbáyé ni. Ààrẹ orílẹ̀-èdè ògo àgbáyé ni nítorí kò síbí tí ààrẹ ò ní dé tí wọn ò ní sọ̀rọ̀ ẹ̀. Ọba lè má kúrò nílùú ẹ̀, ọba lè má kọjá ìdílé ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ọba náà dẹ̀ lè kọjá ìdílé ẹ̀ ṣùgbọ́n síbẹ̀ á padà sínú ìdílé yẹn náà ni. Ṣùgbọ́n ògo ààrẹ ògo àgbáyé ni. Ògo lórí ẹ̀sìn ògo àgbáyé ni. Ògo òṣèré àwọn bíi actor ẹ̀rí actress àwọn ògo wọn ògo àgbáyé ni. Wọ́n lè hàtì bí ìkọlọ̀ hàtì l'Amẹ́ríkà gbogbo ayé fẹ́ rí tó bá ń fún wọn ní nǹkan tó dáa tó mú story tó dáa jáde gbogbo ènìyàn ló máa fẹ́ rí. Kọ́mọ̀tì ẹ̀gbọ́n language ẹ máa wo bí irú Jackie ẹ̀rí kò sí ẹni náà ní àgbáyé tó máa sọ pé wọn ò mọ Jackie ẹ̀rí ìgbà tá a wà ní kékeré Bruce Lee tá a bá ti gbọ́ pé Bruce Lee fẹ́ ẹni tó ń jẹun ò ní lè jẹun mọ́ ẹni tó ń mu ò ní lè mu mọ́ torí ògo àgbáyé ìlú wa kọ́ ló ti heart
ṣùgbọ́n gbogbo ọmọdé gbogbo ènìyàn ló ṣe kí ni òun ló fẹ́ rí. Ẹ̀rí irú ògo òṣèré bẹ́ẹ̀ yẹn ògo ni. Ẹ̀rí irú àwọn ògo akọrin, ẹ̀rí akọrin kí wọ́n jẹ́ ẹni tó rìn ẹ̀ dùn, tó rìn ẹ̀ bá dùn ẹ̀ máa wo Tọ́pẹ́ Àlàbí, ògo àgbáyé ni. Ó lè kọrin bí kó tún lè kọrin bò mí. Ẹ̀rí ẹ̀wò tó ń pè ní igwe ó lè kọrin bí, ó lè kọrin ẹ̀wò ru Two-Face ó lè kọrin bí, ó lè kọrin níbò mí. Ẹ̀wò bí Davido ó lè kọrin bí, ó lè àwọn ògo ẹnikẹ́ni tó bá ti jẹ́ akọrin ó jẹ́ ògo àgbáyé. Now ògo kẹta òun ni ògo àárín ẹgbẹ́. Ẹ̀rí ògo àárín ẹgbẹ́ jẹ́ ògo tó yẹ pé irú wọn á jẹ́ olórí ẹgbẹ́ kan, olórí ẹgbẹ́ àwọn àgbẹ̀, olórí ẹgbẹ́ àwọn ògo ẹgbẹ́ nìyẹn, ẹgbẹ́ obìnrin rere, ògo ẹgbẹ́ nìyẹn. Irú àwọn ògo ẹgbẹ́ làwọn yẹn máa fara hàn. Irú wọn á jẹ́ oníṣòwò, ògo ẹgbẹ́ àwọn aláta nìyẹn, ògo ẹgbẹ́ àwọn lágbájá nìyẹn, bàbá ẹgbẹ́ àwọn alágbájá nìyẹn, ògo ẹgbẹ́ nìyẹn. Àwọn ògo yìí yàtọ̀ síra wọn. Ẹ̀rí ṣùgbọ́n mẹ́ta tí máa lè dárúkọ nínú ògo yẹn nìyẹn. Ṣé wá rí àwọn ògo yìí wọ́n tún ní bí wọ́n ti ń ṣiṣẹ́ àti ohun tó kọjú sí kankan. Irú ògo ìdílé wọ́n máa ń sábà ní ìkórìíra. Irú ògo ìdílé ẹ̀rí níbẹ̀rẹ̀ àwọn ọmọ akórìíra wọn ẹgbẹ́ kí ni ṣó máa jọba lórí mi, ṣé máa jọba lórí mi nígbà ọmọ tàbí lójú mi, àbúrò mi ni àbúrò mi ni Lukmanu, tó á sọ pé Lukmanu jọba níbi tèmi wà, irọ́. Ṣùgbọ́n Ọlọ́run ti yan orí adé fúnra rẹ̀, bọ́ bá fà á kán ṣe gbogbo ẹ̀, ó máa pàpà jọba yẹn lé wọn lórí o. Kò sí bí wọ́n ti fẹ́ ṣe. Ẹ̀rí irú àwọn bẹ́ẹ̀ yẹn ògo ìdílé ni wọ́n máa gbà fún gbẹ̀yìn ni. Ṣé rí irú àwọn ògo àgbáyé, irú wọn náà máa ń fẹ́ pa nínú ẹbí. Wọ́n á fẹ́ pa ni pé lágbájá kó wá di ẹni tí gbogbo ayé máa tẹríba fún lójú wa. Irọ́ ni ànígbà, a máa pa ni. Wọ́n á rán ọ̀pọ̀lọpọ̀ ikú sí. Kò sí nǹkan tí wọ́n ní fẹ́ ṣe. Ẹ wo Dáfídì ọmọ Jésè, Sọ́ọ̀lù ló ń pa ṣùgbọ́n kò rí pa. Ẹ̀rí ẹ wo bí Sámúẹ́lì, ẹ̀rí àwọn bẹ́ẹ̀ ẹ wo bí Jósẹ́fù, wọ́n kórìíra ẹ̀, wọ́n tà lẹ́rú, wọ́n tì mẹ́wọ̀n, kò sí nǹkan tí wọ́n ṣe fún. Wọ́n ta ènìyàn lọ́jà bí ẹni taṣọ náà ṣe tà, wọ́n tì mẹ́wọ̀n pé kó ṣègbè dànù. Ṣùgbọ́n wọ́n pinnu, wọ́n kọ́kọ́ fẹ́ pa á. Ṣùgbọ́n Ọlọ́run kì í fi irú ògo àgbáyé léèyàn lọ́wọ́, kò ń fi léèyàn lọ́wọ́, kò ní gbà. Wọ́n kàn máa rò ní bí nǹkan tí Psalm 21 verse 11 sọ. Ó ní wọ́n gba èrò wọn tán ṣùgbọ́n tí wọn ò ní lè ṣe. Ọlọ́run kì í jẹ́ kí èrò àti pa kán lè pa ògo àgbáyé. Irú àwọn ògo bẹ́ẹ̀ yẹn. Ẹ̀rí àwọn ògo kẹta òun ni ògo àwọn olórí. Ẹ̀rí wọ́n máa bá irú àwọn èèyàn bẹ́ẹ̀ jà, wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. Ẹ̀rí irú àwọn ògo ẹgbẹ́, kíní kan orí, kíní orí kan tẹ́gbẹ́ sí ẹgbẹ́ sọ, orí kan tí bàbá ẹgbẹ́ sọ, wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. Tí ò bá ti wú ọ̀rọ̀ ẹ̀yẹn tó ní ìtẹ̀síwájú pẹ̀lú wọn, kò sí bọ́ ṣe máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tó, àwọn náà máa forí balẹ̀ fún. Ṣé wá rí irú àwọn ògo yìí, téèyàn bá ti ní àwọn nǹkan tó máa rí, òun ni mo ti sọ fún ẹ. Nǹkan tó dẹ̀ lè ṣe kò ju àdúrà lọ. Irú ènìyàn ẹ wo Jósẹ́fù, gbogbo nínú ẹ̀wọ̀n orúkọ ní ọ̀dọ̀ ọ̀gá ẹ̀, orójú rere Ọlọ́run, ọ̀gá ẹ̀ fi ṣe olórí gbogbo àwọn ìdílé ẹ̀. Náà wọ́n tún ìyàwó ọ̀gá ó tún rí ògo Ọlọ́run lára rẹ̀. Irú wọn ló jẹ́ pé tí o bá fún wọn ní nǹkan tàbí o bá dùn wọn nínú, àwọn ògo àgbáyé nìyẹn, tó bá fún wọn ní nǹkan àbò bá dùn wọn nínú, gbogbo nǹkan á máa pọ̀ sí, á máa dáa fún ẹ. Ṣùgbọ́n àwọn èèyàn kì í sábà rore sí wọn, pàápàá àwọn ará ilé wọn. Bí kan kú bí kan ṣègbè wọ́n máa pass through ogun náà máa fi ń débi tó máa lọ. Ẹ̀rí ẹ máa wo irú Ọbásanjọ́, tẹ́ bá kíyèsára irú ògo yẹn. Ẹ̀rí láti inú ẹ̀wọ̀n ikú náà rò sí, ṣùgbọ́n láti inú ẹ̀wọ̀n òde orí àlefa yẹn padà. Irú ògo tá à ń sọ ń pa ẹ̀
àwọn ògo yẹn nìyẹn, ògo tí ò ṣe fọwọ́ rọ́tì, ògo tẹ́ pé ìmọ̀ta ò lè ṣẹ lórí ẹ̀, wọ́n ti lèrò kán pinnu kán rò tó bí Sọ́ọ̀lù ṣe ní òun ó pa Dáfídì wọ́n ti rò irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ kì í ṣe èèyàn burúkú, olùgbàlà náà máa ń jẹ́, agbanilà náà máa ń jẹ́, ṣùgbọ́n àwọn èèyàn sọ pé irọ́ ni àti ẹ̀fẹ́ kó gbà wá là nígbẹ̀yìn kọ́ wọ́n máa tẹríba fún un, wọ́n máa frustrate fún rògbò bẹ́ẹ̀ ẹ̀rì wọ́n frustrate fún gbogbo Joseph ni gbogbo àwọn ọmọ ìyá ẹ̀tọ́ náà máa pẹ́ pátápátá gbogbo wọn náà forí balẹ̀ fún Ọlọ́run gbéga tó rẹ̀ sẹ́ǹké ó tún ga lórí ọba Fáráò irú wọn Ọlọ́run máa ń pèsè àyè sílẹ̀ fún wọn níbi ńlá ẹ wò ilẹ̀ tí Fáráò tó pinnu ipò òun fẹ́ kọ́ fún ara wọn ilẹ̀ bẹ̀ ní Fáráò yọ̀ǹda fún láti fi kọ́lé sí àkọ́bí Fáráò lóbìnrin gbogbo alamọ bí ọba ṣe máa ń cherish ọmọbìnrin ẹ̀ fún láti fà fún ọba ìlú bòmíì àbí ọmọ ọba ìlú bòmíì ṣùgbọ́n nígbà tó wà confused pé ọmọ yìí ṣe ní ìmísí Ọlọ́run Olódùmarè nínú ara irú àwọn tó bá jẹ́ ògo àgbáyé wọ́n máa ń ní ìmísí Ọlọ́run ọmọ àwọn pékélá ó fa ọmọ ẹ̀ fún ó tún fi ṣe olórí gbogbo àwọn ìdílé rẹ̀ ìyẹn ni pé àwọn ọ̀jọ̀gbọ́n àwọn amòye ààfin rẹ̀ ó fi ṣe olórí wọn nígbà tó lọ ń bá Fáráò pé ebi ń pa wá kiri ká jẹ Fáráò sọ pé àfi tẹ́ ẹ bá tọba lọ àfi tẹ́ ẹ bá tọ Joseph lọ mo á fi sọ fún gbogbo wa tá a núgo ẹ ó rògbòlò ní orúkọ Jésù ẹ ó rí ògbòlò o ní láti gbàdúrà o ní láti ké pe orúkọ Ọlọ́run lásìkò yìí kó o bá lè rí ògo ẹ lò ọ̀rọ̀ yóò nílé jù báyìí lọ lónìí ṣùgbọ́n àǹfààní ńlá lórí láti wo àwọn nǹkan tí mo sọ yìí kó o tuntun wò kó o meditate lórí ẹ̀ kó o kíyèsára ẹ̀rí máa fi àwọn nọ́mbà yìí sílẹ̀ kó máa bẹ̀rẹ̀ sí pé ṣùgbọ́n kí n tó fi nọ́mbà yìí sílẹ̀ á gbàdúrà kan òkè lẹ́yìn tí n bá fi nọ́mbà yìí sílẹ̀ mo fẹ́ ká gbàdúrà kan torí ògo gbogbo ẹ̀yin tí ẹ bá rí àmì méje ṣe lẹ́yìn àdúrà yìí ló di dandan ògo ẹ̀ á farahàn níbikíbi tó bá wà now kọ nọ́mbà yìí sílẹ̀ 070 360 387 57 máa fún ẹ ní nọ́mbà kejì 091 356 42057 nọ́mbà ògo ayọ̀ ẹni tó o bá pè mí máa tọ́ ẹ sọ́nà máa gbàdúrà fún ẹ ihun tó yọ ògo ẹ lẹ́nu àáfẹ́ mi wádìí bí o ṣe kúrò nínú ojú kan tí ògo ẹ ó farahàn irú exactly ògo tó ní wàá gbọ́ ẹ̀mí Ọlọ́run á lè tọ́ wa sọ́nà lórúkọ Jésù ní apá kejì mo mọ̀ pé ó jẹ́ ká sọ̀rọ̀ nípa ohun tó ń yọ ògo lẹ́nu ṣùgbọ́n ní bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ògo ẹ yóò búyọ ní orúkọ Jésù program tá à ń ṣe lọ́wọ́ Destiny Recovery ẹ̀rí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi bí tẹ́ ti ń gbọ́ mi àti Bewula and Efiseba àti God Budget now tó bá di on the 19 20 21 of this month odidi ijọ́ mẹ́ta la máa fi wà nínú ìgbélé o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbikíbi tẹ́ ń gbọ́ mi lórílẹ̀‐èdè Nàìjíríà àti lágbàáyé ẹ̀yin tẹ́ tún ṣì ń sọ pé máa wá ẹ tètè ya máa dé ẹ lè dé sínú program yẹn tá máa fi ṣe àṣekápá ẹ̀ ní on the 19 of this month on the 20 of this month on the 21 of this month mean Friday Saturday Sunday ìjọ́ mẹ́ta pẹ̀lú àdúrà àgbàyanrí oní gbogbo wa yóò gbà níbo la ti fẹ́ ṣe program náà kò síbì kan náà ju Akíọdé gbogbo ẹ̀yin tẹ́ wà lóṣòdì ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà Bágà Pen Cinema Abúlé Ẹ̀gbá ibikíbi tó bá ti ń bọ̀ tó bá sọ̀lẹ̀ sí ìlú Èkó báyìí ṣáṣọ fún un lọ sí Bágà Òjòdù Bágà wà wá bọ́lẹ̀ kó tó dódòdù Bágà wà bọ́lẹ̀ ní Akíọdé bus stop wà á wọnú Akíọdé street lọ nọmba 8 Ọmọbọgẹ̀ ní Akíọdé bus stop gbọ́ nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí 070 360 38757 pè mí màá gbàdúrà fún ẹ àti 091 356 42057 nọ́mbà ayọ̀ ẹni ẹ jẹ́ ká gbàdúrà kan yìí wàá porúkọ Jésù ní ìgbà kan ẹ̀mí mímọ́ ní ìgbà kan wàá sọ fún Ọlọ́run ipe gbogbo ògo mi tá a gbé ọwọ́ lé ẹ̀mí mímọ́ ṣí ọwọ́ ọ̀tá kúrò èmi náà máa gbàdúrà yìí pẹ̀lú ẹbí kankan nígbà tí n bá gbàdúrà yìí tí mo sọ àsọtẹ́lẹ̀ yẹn jáde ṣe àmì méjì pẹ̀lú rẹ̀
ní orúkọ Jésù. Gbogbo ògo rẹ èyí tá ti dáwọ́lé, èyí tá ti fi pamọ́, èyí tá ti yọ lẹ́nu láti òní lọ, ẹ̀mí mímọ́ fi iná ṣí ọwọ́ ọ̀tá kúrò ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ká ọwọ́ ọ̀tá kúrò. Idà tó burú jùlọ, idà tí kò náànú látọ̀dọ̀ Olódùmarè wá, á gé gbogbo ọwọ́ tó dí ẹ lọ́wọ́ tó fi rí ògolo, á gé wọn sí wẹ́wẹ́, á fi wọn jóná pẹ̀lú iná. Bí mo ti sọ bẹ́ẹ̀ ni kó rí. Ṣàmì méje pẹ̀lú ẹ̀ ní orúkọ Jésù Olúwa wa. Àmín, 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 àmín lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ látẹnu bàbá wa Prophet Michael Olohumbe, olùdásílẹ̀ ìjọ God Family tó wà ní Akíọ̀dé àti ní Ìjòbí Bágà. Bàbá, a ti gbọ́ àwọn iṣẹ́ ìyanu tí òróró ìyanu ṣe, àwọn èèyàn ń pè wá, wọ́n ń jẹ́rìí sí iṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ni, ẹ bá ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn. òróró náà ni àwọn òróró téèyàn fi ń rí ògbólò láyé, àwọn òróró tó yẹ pé bọ́nà dìímọ̀ ẹ̀wà rí bẹ́tù. Bẹ́ẹ̀ nìkan sọ pé ò ní bímọ ọ̀rọ̀ pátá ni, kó o ṣe àṣìṣe Ọlọ́run á tún àṣìṣe ẹ ṣe. Iṣẹ́ bíríkìlà ni tí ògiri bá wó kó tún rẹ́, kó tún ṣe tí wọ́n ní rí ipa wíwó ẹ̀. Iṣẹ́ kápẹ́ntà ni tí àga bá wó, kápẹ́ntà á replace àwọn míì. Iṣẹ́ ẹ̀mí mímọ́ ni ẹnikẹ́ni tó ṣe àṣìṣe tí kò gbogbo ọ̀nà dí, tí kò sí ọ̀nà àbáyọ mọ́, ẹ̀mí mímọ́ máa ṣiṣẹ́ náà ní ìyanu. Onítọ̀hún á rí ayé rẹ̀ lò. Wo sórí òróró torí láàmì, òróró ọ̀la ẹ̀rẹ̀, ó lè pè mí, ó lè wá sáwọn program yẹn kí wọn náà lè rí tiẹ̀. Wọ́ṣẹ́ yìí, ọṣẹ tó fi mú ìdíwọ́ ìdènà kúrò tí wọ́n fi lọ sí next step láyé ni, ó pé oríṣi mẹ́ta. Tó bá ti gbàgbọ́ nípa ẹ̀mí mímọ́ la ṣe lé, kò sí pé wọ́n fi ránṣẹ́ sí ẹ lókè òkun kò bọ́ sí. Tó bá gbàgbọ́, ìyanu á ṣẹlẹ̀. Jésù òun lolúwa wa. Àmín, àmín lórúkọ Jésù. Àní jùlọ lọ fún sí sáà yìí, àtún padà wà tún gbé òtítọ́ náà láàyè Prophet Michael Olohumbe wá. Wọ́n náà ti pe àwọn nọ́mbà rẹ kí o lè bá àrógùn rẹ lò. Gbogbo pátá la máa rógùn wa lọ. À ń lọ, àtún padà lọ́jọ́ mi. Ire gbogbo nílọ̀dẹ̀ wa, ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.